mo kí ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wọ́n ní láti gbà ayé Muhammadu Buhari tó dolóògbé yóò ti tó Boko Haram tí wọ́n ní wọ́n ronú pìwàdà 5,822 tí wọ́n ti dà sáàrin èèyàn tí wọ́n ní ronú pìwàdà pé ìjọba ti dáríjì wọ́n látàyè ìjọba Muhammadu Buhari. Ọ̀dà ìyẹn àkọ́kọ́ nu tá a gbé wá lónìí, gbogbo ẹ̀ náà lájọ analyse gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé iléeṣẹ́ tiwa àwa máa analyse ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ ni kọ́lọ̀ kó ṣàánú wa ni. Ẹlẹ́kejì, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ní sọ́tà ń ṣókótó wọ́n náà sọ̀rọ̀ kan o, ọ̀rọ̀ wo ni wọ́n sọ? Wọ́n ní ẹ kàn rò wípé mo lọ́wọ́ nínú violence wàhálà ni àti ìgbésùnmọ̀mí pẹ̀lú ìfẹ̀míṣòfò. Rárá o, píntín ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́nẹ́ o. Kí ni wọ́n sọ? Kí lẹ rò pé ó ṣẹlẹ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀? A máa analyze yẹn náà lénìí. Ìyẹn nìkan kọ́, ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ sọ, ṣé ìgbàgbé ọ̀rọ̀ yẹn wọ́n ní ó lágbára lọ́dọ̀ àwọn northerners gan ni o, pé bàbá ti kàn wọ́n léwo, pé agbára bàbá ti agbára ọ̀rọ̀ tí wọ́n sọ pé ó ti mú atẹ́gùn àbìlù burúkú fẹ́lú àwọn ará nọ́ọ̀tì. Ẹ gbọ́, kí ló mú atẹ́gùn àbìlù burúkú fẹ́lú wọn? Kí ló ṣẹlẹ̀ gangan tí bàbá fi sọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Ọ̀rọ̀ wo ni ẹ sọ gan? Máa ṣàlàyé ẹ̀ fún yín, a máa analyze ẹ̀. Ẹ káàbọ̀ sí kàn ní Jugba Master Channel. Ẹ tún gbọ́ o, àwọn agbébọn afẹ̀míṣòfò wọ́n tún ṣe wọ́n sọṣẹ́ nílùú Kwara. Kí la ti fẹ́ sọ̀rọ̀ Kwara yìí sí? A máa tún sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Ṣéun Agboola lórúkọ tèmi, ìkànnì Jugba Master lẹ tí ń wò wá. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Yes, tá a bá ní ká wò dáadáa, nǹkan tá à ń gbọ́ ni pé látàyè ọ̀gágun ológun ààrẹ ìjọba alágbádá tó dolóògbé lánàá, ìjọba Muhammadu Buhari, wọ́n ní gbogbo àwọn afẹ̀míṣòfò Boko Haram tí wọ́n dà sáàrin àwọn èèyàn wípé wọ́n ti gba ẹ̀kọ́, wọ́n ti ronú pìwàdà, wọ́n láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní yóò ti tó 5,822 tí wọ́n ti dà padà sáwùjọ àwọn èèyàn gidi. Tó analysis ti wà lélẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni, ó yẹ kí ìjọba bá wa wò wípé ó léwu fún àwọn innocent people láti gbé pẹ̀lú àwọn apànìyàn bó ti wulẹ̀ kán ti tó ayé wọn ṣe tó. Nígbà míì téèyàn bá rehabilitate èèyàn, kì í ṣe ojú ẹsẹ̀ náà ló onítọ̀hún yóò jẹ́ èèyàn gidi. Ó wà dangerous gan-an nítorí àwọn tá à ń sọ yìí wọ́n ti pààyàn, wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀, wọ́n ti mu ẹ̀jẹ̀, wọ́n ti jẹrin èèyàn, wọ́n ti gbébọn, wọ́n ti yìnbọn, wọ́n ti gbàdá, wọ́n ti mádàá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nígbà tá a bá ń darú àwọn èèyàn yìí sáwùjọ àwọn èèyàn, kí lẹ rò pé yóò mọ̀ ṣẹlẹ̀? Ṣé àwọn ẹni yóò tún ní dàbí alamí fáwọn ẹgbẹ́ wọn? Ṣèjọba ò fijọ́ kan rò ó tó ráwọn èèyàn kan sọ pé ìjọba mọ nǹkan tí wọ́n ń ṣe? Ṣé lóòótọ́ ní ìjọba mọ nǹkan tí wọ́n ń ṣe nípa ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí? Ṣágbára ìjọba ká wọn? Ṣé kán sì máa ronú pìwàdà tí wọ́n bá pa àwọn èèyàn tán náà ni? Tó bá jẹ́bi kán máa ronú pìwàdà tí wọ́n bá pa àwọn èèyàn tán, kán máa láwọn ò ṣe mọ́, kó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tàn ni, alamí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ́, spy ni wọ́n ń jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n dà sínú iṣẹ́ ológun, lẹ́yìn tí ọ̀gá ológun kan sọ fún wa wípé prodigal son ni wọ́n, ọmọ onínàkúnà tí wọ́n fi wà láì tí wọ́n fi ń wọ́ lọ́hùn. Irú àkóbá báyìí kò yẹ kó tún jẹ́ ìjọba ní ọmọ ṣe faraàlú. Àwọn tí wọ́n ti gba oyún nínú aláboyún tí wọ́n ti gbé fájájẹ, ẹni wọ́n ronú pìwàdà nígbà tí àwọn apànìyàn 5,822 allegedly tẹ́ ẹ dáríjì, tẹ́ ẹ kó wọn lọ ibì kan, nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ti pa táwọn ti ba ayé wọn jẹ́, ẹ wo àwọn yẹn fún ọdún kan o, àwọn tẹ́ ẹ ní ronú pìwàdà ẹ wò wọ́n fọ́dún méjì o.
owó ìjọba náà ná lé wọn lórí o. Àwọn tó wá wà ní ibùdó Ogunléndé IDP kí lẹ ṣe fún wọn? Àwọn táwọn ẹni yìí báyé wọn jẹ́, tí wọ́n gbalé lọ́wọ́ wọn, tí wọ́n gbọ́kọ, tí wọ́n gbaya, kí ni ìjọba ṣe fún wọn? Nítorí Ọlọ́run, ẹ̀yin ìjọba wa, àwa kàn ń rọ̀ yín ni. Mo gbọ́ ọ̀rọ̀ kan, fídíò kan ni mo wò, tí ẹni bóyá agbẹjọ́rò kan tó ní òun ó gbé ìjọba lọ kóòtù lórí ọ̀rọ̀ yìí, pé bóò lè ṣe máa sọ pé Samuel Okpara àbí ẹ má jẹ́ ń gbà wá lákòókò lórí fídíò náà, pé bóò lè ṣe máa lẹ́yìn dáríjì àwọn tí wọ́n ti bà ayé àwọn èèyàn kan jẹ́, tí wọ́n ti sọ àwọn èèyàn kan di aláìnílé, tí wọ́n ti sọ àwọn èèyàn di aláìlọ́kọ, di aláìníyàwó, tẹ̀ wá ń sọ pé tọ owó ìjọba náà lẹ́ẹ̀mọ́ ná lé wọn lórí. Wọ́n ní ṣé lè lọ fẹ́ mú ètò ààbò dúró ni? Ẹ̀yin tẹ̀ ń dáríjì Boko Haram, àwọn èèyàn tó ṣe ẹ̀ṣẹ̀ tí ò tó ti Boko Haram, ọ̀pọ̀lọpọ̀ wọn wà lẹ́wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ wọn wà lẹ́wọ̀n. Ṣé ìṣàwọn tẹ ìdáríjì ló ń padà lọ tọ́ka iṣẹ́ ibi fáwọn tó wà nínú igbó? Torí tí ò bá sí ara wọn láàrin ìlú, kò sí báwọn tó wà nínú igbó ṣe mọ ibi tí wọ́n ti fẹ́ lọ ṣọṣẹ́. Ta ló ń wò náà dè wọ́n? Ṣé ìjọba òró débẹ̀ ni? Ẹ̀yin ìjọba wa, Ọlọ́run má jẹ́ kó jẹ́ wípé ẹ̀yin gangan fúnra yín lẹ́yìn ṣe wá. Torí ó fẹ́ máa dàbí ẹni pé gbogbo ẹ̀mí tí ń bọ́ lọ́wọ́ ẹnu aráàlú báyìí, sọ pé ẹ̀yin lẹ̀ ń pa wọ́n, ṣùgbọ́n torí wípé àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ti nígbàgbọ́ pé tọ́wọ́ bá tẹ àwọn táwọn òkú sójú ìjà, dáríjà wọn náà ni. Tó bá ti lè ń jáde lẹ́nu ọ̀gá ológun wípé wọ́n nílò ká dáríjì wọn, ká ronú pìwàdà. Okay o, ẹ já bọ́ sórí ọ̀rọ̀ Sultan Sokoto. Òun náà lẹ́ ń wò lẹ́yìn mi tí ìwé ìròyìn gbé pé Sultan Sokoto ó ní òun involve nínú wàhálà àti terrorism ó sọ bẹ́ẹ̀ fún àwọn ará Amẹ́ríkà. I'm not involved in violence or terrorism. Sultan of Sokoto warns America McConnell. Okay, tó bá rí bẹ́ẹ̀, ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí Sultan Sokoto sọ? Ìtawà mọ̀ nípa ọ̀rọ̀ tó wà lẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé analysis wa a máa ṣe lóní fíntífíntín ni. Sultan ṣé kìí ṣe bó ti ń rí fìrífìrí lọ́dọ̀ àwọn ará Amẹ́ríkà èyí tí wọ́n ṣe fún Iran? Ṣé kìí ṣe pé ó rò pé ó fẹ́ wá kan òun, ó wá ń fi ọgbọ́n, wọ́n ní àgbàlagbà wọn fọgbọ́n sá fún màálù ni? Ẹ jẹ́ rántí pé Sultan ló sọ fún wa wípé Boko Haram tá à ń sọ yìí kìí ṣe orúkọ tó ń jẹnu, pé ìtàn láwọn ọ̀fẹ́ ni western education àwọn ṣe dáadáa. Ṣé rí ọ̀rọ̀ àwọn Fúlàní, àwọn northerners, ẹ̀rù wọn a máa bà mí. Ẹ má gbà pé nígbà kan wọ́n ní káwọn èèyàn máa wá lọ fún medical course pẹ̀lú certificate ilé ẹ̀kọ́ Arabic. Tẹ́ ẹ bá rántí, àwọn kan ṣe jambu, àwọn kan ṣe wáyẹ́ẹ̀kì, wọ́n sì ní wọ́n fẹ́ máa jí àwọn dókítà gbé. Ó dàbí pé àwọn ọsibítù kan wọ́n fi léde láti ilẹ̀ Haúsá lọ́hùn pé àwọn intelligent kan sọ pé wọ́n ní wọ́n máa jí àwọn dókítà àti nọ́ọ̀sì gbé o. Sultan Sokoto ò fìjọ́ kan sọ̀rọ̀ lórí irú àwọn accusation báyìí, kò fìjọ́ kan sọ wípé nǹkan tí wọ́n ń ṣe yìí ó máa lẹ́yìn o. Ṣùgbọ́n nígbà tí ó rí n tó ṣẹlẹ̀ ní Iran, ó ti ń sọ pé òun ọmọ ń pẹ̀. Ṣé ká gbà á gbọ́ pé kò mọ̀ ń pẹ̀? Ẹ má wàá gbàgbé, Sultan náà ló pe social media tó ń tàṣírí àwọn apààyàn afẹ̀míṣòfò, Sultan náà ló pè ní terrorist o. Àwọn náà ní á pé Boko Haram ní northerners freedom fighter o. Nígbà tí Trump strike ní Sokoto, àwọn náà ní ẹ jáde tí wọ́n sọ wípé wọ́n fẹ́ pa àwọn northerners Muslim. Ṣé ká gbà pé Sultan ò mọ̀ ń pa gbogbo nǹkan tó ń lọ yìí? Kí lẹ̀yin ọmọ Nàìjíríà kí lẹ rò sí? Kí ló wá mú ọ̀rọ̀ Sultan tírú ọ̀rọ̀ yẹn fi wáyé wípé èmi ò mọ̀ nípa ẹ̀ o, I'm not involved in violence or terrorism? Tá a bá wá gba Sultan gbọ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè Nàìjíríà, tá a bá gbà gbọ́, ṣé kìí ṣe wà ń tanra wa? Torí wípé ta ló máa kọ́kọ́ sáìn táwọn yòókù tẹ̀lé wípé àfi kí sàárẹ̀ àwọn ìjọba kó gba òfin orílẹ̀-èdè
kó dípò constitution orílẹ̀-èdè wọ́n gbọ́dọ̀ gbà á káàkiri ni yàtọ̀ fún signature ṣẹ̀gbọ́n àwọn náà ti fẹnu ara wọn sọ lórí ọ̀rọ̀ sàríà ni o ṣùgbọ́n sọ́tànù wọn mọ̀ ń pa gbogbo wàhálà yìí àti islamization àti sàríà ta ló lórí mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà ṣé lè ṣe kankan lẹ́yìn ẹ̀ ta wá ní kábáwí ta ní kábáwí lórí ọ̀rọ̀ ìjínigbé ìfẹ̀míṣòfò ṣe báwọn northern leaders tí wọn ò bọ́ ta sọ̀rọ̀ wípé eléyìí ọ̀dà ni ìjọ tí wọ́n ti ń pa èèyàn tí wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn káàkiri àrí kí wọ́n bọ́ ta kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ìjọ tí ọwọ́ bá tẹ fúlàní kan wọ́n bọ́ ta wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n láwọn ò mọ̀ ń pẹ́ ṣé ká gba sultan gbọ́ sultan Sokoto ẹ bẹ̀rù ọlọ́run o ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ sọ tí wọ́n ní àwọn ò bẹ̀rù ẹnikẹ́ni o tẹ fídíò yẹn tọ́pọ̀lọpọ̀ bá ti wò ó wọ́n ní to build Nigeria you want to scare me off is a lie ọ̀rọ̀ yìí ti wá dẹ́rù bá àwọn ará ilẹ̀ haúsá fúlàní ọ̀dà gbọ́ngbèjì ni wọ́n haúsá fúlàní Yorùbá làwà Ìgbò ń jẹ́ Ìgbò ṣùgbọ́n haúsá fúlàní wọ́n ní lórí ọ̀rọ̀ ọ̀bọ 2027 yìí wọ́n ti ń kóra wọn jọ pé sẹ́ àwọn ọ̀fẹ́ sáúdánà ń bẹ̀ wọn ọ̀fẹ́ nìkẹ́ni láti sáùtù wọ́n fẹ́ dúró sórí pé àwọn ń jẹ gàba àwọn aláṣẹ òṣèlú wọ́n tún wá ń fìjà ẹ sábẹ́ ẹ̀sìn ṣùgbọ́n bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ wípé sẹ́ bóun bá tó padà wá tóun tó padà wá ìtóun ṣe lòun ọmọ ṣe ò ṣe é rí pé apá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti ń ka wọn díẹ̀díẹ̀ nínú òṣèlú ni mo ń sọ mo sọ pé ó ti ń ka insecurity o mi ò sọ pé ó ti ń ká àwọn afẹ̀míṣòfò bọ́ bá ka bí ọ̀bá ka lórí ìbọn bá ká nílẹ̀ ká tó mọ̀ wípé agbára ìjọba ká wọn ṣùgbọ́n àwọn ilé nínú òṣèlú tí wọ́n ń fa wàhálà ìtorí òṣèlú tí wọ́n ń fà á nítorí islamization àti sàríà Bọ́lá Ahmed Tinubu ààrẹ excellency ó ti tàwọn sí wọn ti ránṣẹ́ sí wọn pé ẹ má dẹ́rù bà mí ẹ̀rù òbodò ẹni tó máa wọnú odò lóminú ń kọ southerners tí wọ́n láwọn wàá fẹ́ lórí ipò ọmọ Yorùbá wò lẹ́rù wípé ó lè láyà bíi kìnìún bíi bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn ọ̀kà ń pè wọ́n tó dáwà gan ọ̀fẹ́ bí security ṣe wà tí ààbò sí tí wọ́n ń pààyàn lọ́tún tí wọ́n ń pààyàn lọ́sì tó sì jẹ́ pé ọ̀rọ̀ ìbò 2027 ni wọ́n ń bá a kiri àwọn ṣá gbogbo ètí àtèrò àwọn ará bí wípé wọn ò fẹ́ ọmọ Yorùbá tàbí ará southerners kankan ṣe rò pé yóò lè wọ̀ ṣó ṣeé ṣe sásìkò tí wọ́n ní ṣé ọdún mẹ́jọ south ti pé ni tí wọ́n fi fẹ́ gbé ẹlòmíì wá ta ni wọ́n ń gbé bọ̀ ṣé kìí ṣe àwọn tó fẹ́ pa wá run tí mọ́là kan tàbí fúlàní kan bá tó fi gorí oyè lásìkò yìí tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run gbọ́ ikú ni o kìí ṣàrùn o Ọlọ́run ní járí dààmú ṣe bí wọ́n fẹ́ kó gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí jẹ ni wọ́n fẹ́ kó sọ́dọ̀ wọn ni kí ni ó ṣẹlẹ̀ sáwọn yòókù wọ́n wà tó gba ilẹ̀ wọ́n ó tún pa àwọn èèyàn jọ rẹpẹtẹ wọ́n ó sì sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè ẹlẹ́sìn kan wọ́n wà á mú ìwé sàríà wọ́n wà á sọ di ìwé orílẹ̀-èdè ẹjọ́ kí ni ó padà dà tí ò ní díje ẹ̀sìn ta ni ká bá wí kúdòsì sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí àyà tí wọ́n ní a lè bú wọn o tí wọ́n sọ ìbí èèyàn bá kó gírì mọ́ èèyàn kéèyàn náà ya kó tiẹ̀ padà ní o dá tiẹ̀ mọ̀ ní lásìkò yìí àwọn ará òkè ọya lọ́hùn wọ́n ti ṣetán láti ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ wọ́n ti ń rìnrìn ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní fún wọn ṣe gbogbo ẹni tó bá lóun fẹ́ bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ayé rẹ̀ ní òrùn gẹ́gẹ́ o Ọlọ́run sì ní dúró tí Ọlọ́run bá yé ẹ̀jẹ̀ ni ṣé ẹ mọ̀ páwọn agbébọn wọ́n tún ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara kí la ti fẹ́ sọ̀rọ̀ Kwara yìí sí wọ́n gbé ìyá àyàwó àtọ̀pọ̀ èèyàn níbi ìgbéyàwó ní ìfẹ́lódò àti ìsìn ẹ wò ó wọ́n fi ìbọn wọ́n fi dá bátànì sáwọn èèyàn lára o gbogbo agbègbè Kwara ni wọ́n ti ṣọṣẹ́ pàápàá jùlọ látọjọ́ Wednesday ọmọ Yorùbá ẹ̀yin aráàlú Kwara kí la fẹ́ ṣe àwọn ará bí ń wá àsìkò kan náà ní gbogbo àwọn ìlú tí wọ́n lọ ní Kwara àsìkò kan náà pàápàá jùlọ ní Odò Ọ̀rẹ̀ Ìsìn àsìkò kan náà ni wọ́n strike àsìkò kan náà ni wọ́n ṣiṣẹ́ ibi wọn ní Gáà Ìdẹ̀ra náà wọ́n yìnbọn fún èèyàn méjì wọn ò tiẹ̀ kú ètò wa burú jù ń bẹ̀
alàgbà kan tó ń múra lẹ̀ fún wòlímọ̀ ọmọ ẹ̀ ó dàbí pé ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ló fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ń bí ṣùgbọ́n tó lọ sọ́ọ̀n tó jẹ́ oníṣòwò àtolóṣèlú tó tún nílé ìwé Alhaji Yusuf Yunusa wọ́n kidnap ẹ̀ wọ́n tún gbé àwọn Haúsá 4 pẹ̀lú ẹ̀ ó ti wà lákàtà àwọn báyìí. Ìbéèrè tèmi rèé, pẹ̀lú Haúsá 4 jẹ́ gbọ́ pé wọ́n gbé Fúlàní, ta ló ń dorílẹ̀-èdè Nàìjíríà rú? Àwọn Fúlàní ò sọ pé àwọn kọ́ o, Gumi ni a kọ́ bí wọ́n ṣe ń bá wọn gbé ni o, pé nǹkan kan náà ni wá. Wọn ò sọ pé àwọn kọ́ la fẹ̀mí ṣòfò, wọn ò sọ pé kì í ṣe sàárìà làwọn dúró lé lórí, ṣùgbọ́n látara sàárìà náà ti ń pa èèyàn. Ẹ̀yin àáfàá Alábọ̀dé ní ilẹ̀ Yorùbá, orí yín ó sì padà gbàbọ̀dé káyìn ni o, torí pé owó tẹ̀ ń gbà yẹn ẹ fẹ́ fi gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá ni, ẹ fi wọ́n lẹ̀ kán máa ṣe sàárìà wọn lọ. ṣáṣà tiwa ni, ṣé àṣà tiwa ni? Ẹ̀sìn wo ló ní kẹ́ ẹ máa pààyàn? Ẹ̀yin la dájọ́ fọlọ́run tọ̀. Àwọn Fúlàní wọn ti dára ní ìpínlẹ̀ Kwara o, bó o la ṣe fẹ́ ṣe sí? Ọmọ Yorùbá ẹ dìde o, ẹ gbọ́ o, ọjọ́ wo ni wọ́n fẹ́ pa àwọn ọmọ ìyá wa dà nípínlẹ̀ Kwara? Ẹ̀yin ọmọ Yorùbá, bá a bá gba ìpínlẹ̀ Kwara padà gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá, ṣé kò yẹ kí wọ́n sinmi pípa wọ́n lójoojúmọ́ ni? Tọ́ a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wà ní ìkànnì Jùgbà Master, bó ṣe ń lọlẹ̀ tún gbọ́ yìí o, kọ́lọ́n kó ṣàánú wa ní o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ṣe pàtàkì jù ní ètò ààbò, àlẹ́ gbìyànjú, ṣùgbọ́n ẹ má jẹ́ káríwó 2027 kọjá ètò ààbò. Ẹ jẹ́ kọ́wọ́ yín káwọn ará bí, ẹ má jẹ́ kí n táwọn èèyàn ń rò kó mọ̀ lọ ṣẹ̀ mọ́ yín lára pé bí àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò bá lo 24 hours nínú ìlú kan, àwọn alágbára àtijọba abẹ àwọn ni wọn ò fẹ́ stop ẹ̀, ká má sọ pé wọ́n mọ̀ ń pẹ́. Àmọ́ bẹ́yìn bá ní àbí kí lẹ́rò, ẹja fi sábẹ́ comment section. A pàdé ńgbà mi lórí ètò Bitter Truth níkànnì Jùgbà Master Channels. Ṣeun Agboola lórúkọ tèmi, ẹ kú déédé àsìkò yìí o.